board Lowo báyìí. Hello. Hi. I'm good. I actually do mostly optic negotiation, and then this is just everyone, basically my entire practice strictly working on this matter. DF, I mean 11F. 11F now. Egberu window. Egberu window. 11F. Ebo. Ready? No. You do am. Ebo is a thing. Ẹni sì tí a wá lọ kó. Ọ̀gá ni ẹ jókòó jáde. Ẹ wò. Ẹ̀yin tèmi. Ẹ dá iṣẹ́ update kékèké. Àìkè wa bá ṣe ń gbèrú. Ẹ pé àwa ò bá kú tọ́nu jáde o. Àwa ò bá kú tọ́nu jáde o. Gbogbo ìrìn àjò tiwa a máa ń gba ojú ọ̀nà, a máa gba nọ́mà, a dẹ̀ máa wọ plane so that gbogbo àtàwọn bá máa travel, a máa ń travel pẹ̀lú normal route. Ṣètìdé nǹkan tá a ṣe update kékeré ni ẹ̀kẹ́ mo wà lórí ìrìn àjò báyìí ìyẹn láì gbé kọ́ọ̀lù yẹn. Hello, màá pè yín padà, mo wà nínú flight, màá pè yín padà, nínú flight, màá pè yín padà. Ẹ wò ó, ẹ lọ fọkàn balẹ̀. Àwọn èèyàn ń pè mí, àyàn send message pé ọkùnrin oní jìbìtì yìí máa ti sá lọ. Mo ní ẹ fọkàn balẹ̀, nǹkan táwọn wá kó ṣẹlẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí. Ohun tá a fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí because ṣe ti rí kọ́lọ́mbà tún Nàìjíríà ṣe. Àtúnṣe Nàìjíríà wà lọ́wọ́ àwọn mẹ́ta látúnṣe Nàìjíríà wà. Àkọ́kọ́, for those of you just joining us, we have put up an overhead bin space towards the back of this aircraft. You are seated about rows 30 to 38. Plane, please just place your larger rollerboard bag in any available space we have. We do have some space available in the front middle sections of this plane. Thank you. Òfin yẹn kì í tó mú àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn agbófinró. Àwọn agbófinró tá mọ̀ sáwọn ọlọ́pàá. Torí pé ọlọ́pàá ló ń gbófinró tó bá ti ṣòfin. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti ní ìṣù Nàìjíríà kan kọ́ ló bá wa tún wọn ṣe. Ẹlẹ́ẹ̀kẹta làwọn adájọ́. Àwọn adájọ́ ń gbìyànjú. Wọ́n ń gbìyànjú. Ṣùgbọ́n àwọn agbófinró wọn ò jẹ́ kí iṣẹ́ adájọ́ yọ. Ó jẹ́ àti kẹ́ máa rí ọ̀daràn tó ní bench warrant. Bíi méjì, mẹ́ta, mẹ́rin. Tó dẹ̀ wà Nàìjíríà. Táwọn ọlọ́pàá òde lọ mú. A mọ̀ pé òun náà ò dúró ṣùgbọ́n tó bá kí ìlú òyìnbó níbi táwọn wà yìí ni ọlọ́pàá ilé ẹjọ́ ò lè declare àyàn gẹ́gẹ́ bí wọ́n bench warrant kó máa wá rìn kó máa yan fanda nínú ìlú ṣùgbọ́n bó ṣe kó Nàìjíríà yẹn ó tẹ́ wa lọ́rùn. Àkọ́kọ́ èmi ò fi bẹ́ẹ̀ follow owó tí wọ́n ń sọ látàná náà tó mo busy wọn kí mo tún travel báyìí. Nígbà tí mo fẹ́ kó Nàìjíríà ní January
bó ṣe pariwo bó ṣe parọ́ nìyẹn wọ́n ti gba passport ẹ̀ o wọ́n ti mú wọ́n ti ṣe gbá wọ́n ti ṣojú wọn náà mo gbà kó Nàìjíríà mo lè gba airport kọjá mo dẹ̀ post pé mo gba airport kọjá mo dẹ̀ fi passport mi wọn gbogbo ayé báyìí pé passport mi lélẹ́yìí o anybody gba passport mi o so that ẹ sọ fún oníjìbìtì ní Belfast ẹni kò jẹ́ ká mọ ibi tó ń gbà kọjá ibo ló gbà kọjá number 1 ṣe fídíò post fídíò tó ṣe ibo ló gbà kọjá number 2 international passport ẹ tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá fi wọn wá méjì passport mi gbogbo ayé kódà ẹ tó jìyà wàhálà tí kí nìyẹn fi wọn gbogbo ayé torí pé àwọn kéde nǹkan dájú ni pé ẹlẹ́ṣẹ̀ kan ò lè lọ láì jìyà ṣé wá rí bó ṣe wá travel yẹn ó tà wá lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀rí pé mo sọ mo dẹ̀ tó ń tún sọ mo dẹ̀ ti wà lórí ẹ̀ Alúwòye you are welcome ẹjọ́ tó wà ní UK pẹ̀lú ẹ̀ kò lè bọ́ ń bẹ̀ mo tún búra pẹ̀lú tó ní ẹ̀mí pé aláì oní kéèsì UK ṣùgbọ́n UK ò dàbí Nàìjíríà UK dàbí Nàìjíríà tó bá kàn ti ń bọ̀ wọ́n kàn máa jọ kàn máa kó àǹkọ̀ sí ẹ lọ́wọ́ kàn máa lọ prison náà UK wọ́n máa fara balẹ̀ ṣe investigation wọn wọ́n dẹ̀ máa detect fact wọn. Má gbàgbé mo sọ ọjọ́ Friday náà pé ọdún mi náà ń bọ̀ láti Nàìjíríà wọ́n stop mi ní airport náà nígbà kéèsì Agamba nígbà yẹn wọ́n dẹ̀ ṣe investigate wọn dáadáa wọ́n dẹ̀ ṣe mú proof wá wọ́n dẹ̀ padà ló proof Saheed náà fún wọn pé Saheed o mo tún travel ni ẹ máa wọ mi ẹ mọ̀ kẹ́mi ò kì í dispose tó máa ń lọ but màá sọ fún yín later I will talk to you later so that mo dẹ̀ bi proof ràn wọ́n so that. Good morning and welcome on board United Airlines flight number 697, service to Houston's Intercontinental Airport. This is not your travel plan today or transport for you. Please identify yourself so that we may assist you to proper aircraft. Tó bá bá airport wọlé o, òun kan ti máa mọ̀ pé Very important that all your carry-on items for all landing in front of you or on one overhead bin. Ìwọ kí ní kan tá a mọ̀ tó dájú ni pé ọlọ́pàá UK ìdàbí ọlọ́pàá Nàìjíríà bóyá sá lọ yẹn ó lè ní tó ṣe kì sí onílé ẹni kì í ẹ̀kọ́ ẹ̀kan àwọn ní prolong the matter ní prolong the matter bẹ́ẹ̀ lónìí òdodo ẹ̀fọ́kànbalẹ̀ gbogbo criminal case tó wà Nàìjíríà ó ṣì wà ń bẹ̀ kò sí ohun tó yí kó lè yí padà èèyàn tó ní criminal case tó ń ṣe méjì tó ń ṣe mẹ́ta tó ní bench warrant lóríṣiríṣi pọ̀ criminal case ò kì í kú Nàìjíríà ẹ̀fọ́kànbalẹ̀ so that àwa ti sọ pé Ọlọ́run la fẹ́ kó mu Ọlọ́run la ní kó mu nígbà tí kọ́ lọ́run mọ́yàn yẹn kí wà lábọ̀ tí wọ́n wá dààmú ṣé mo bọ́lọ́run ti máa ń ṣiṣẹ́ ẹ̀ ni bọ́lọ́run ti máa ń ṣiṣẹ́ yàtọ̀ báwo èèyàn ṣe máa lérò àwọn èèyàn la lérò pé Nàìjíríà lẹ́kọ́ lọ́run ti mu tí wọ́n bá ní pé kóhun tó mu ó máa kó Nàìjíríà Lábíkánú ó jọ̀ nǹkan bí èlé sákò Nàìjíríà gbàtọ́ lọ́wọ́ fẹ́ mú sọ́lọ́wọ́ ọmọ ni bọ́dà wa kan náà mú forúkọ bò láṣìírí bọ́dà wa náà sákò Nàìjíríà nígbà tó lọ́wọ́ fẹ́ mú Ọlọ́run padà lọ mú bò míì lọ́tọ́ tó lọ́wọ́ bá fẹ́ mú yàn báwa èèyàn ṣe ń ronú Ọlọ́run kì í ronú bẹ́ẹ̀ ṣé ń dàlá ilé mọ̀ sáà Ọlọ́run lásìkò wà so that níparí ẹ jẹ́ kan mú káyà kan wá láyé ànábì wa Sulaiman alayhi salatu wa salam ànábì Sulaiman bá àwọn tó jẹ́ bí olólùfẹ́ tí wọ́n gbà fún ó ń bá wọn sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí ń jọ kan
bí anabi Sulaiman bí anabi Muhammad ni mi mọ̀ ètò jẹ́ ẹnu méjèèjì mo jábọ̀ gbọ́ ìkáyà yẹn wọ́n ní arákùnrin kan wá wọlé ìgbà tó wọlé ó wá wo ìkànnú àwọn tó jókòó pẹ̀lú anabi Sulaiman ó wò kò sọ̀rọ̀ ó kàn bọ́ta ni nígbà tó bọ́ta arákùnrin tó jókòó pẹ̀lú anabi Sulaiman yẹn wá ń béèrè àbí ká ní pé ìkànnú àwọn sàábé ẹja ló bẹ́ẹ̀ wá ń béèrè lọ́wọ́ anabi Sulaiman pé ọkùnrin tó ń wò mí lédè ní àti ẹ̀kọ́ màá tó pa ń sin ẹ̀ máa wọlé ó ní kí ló jẹ́ ọkùnrin wò mí kò dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ lọ anabi Sulaiman wá sọ fún pé ṣòkìrí ọkùnrin tó ń wò ẹ̀yìn àsàrà ìlú nìyẹn àsàrà ìlú ló ń wò ẹ̀ tó jáde yẹn ẹ̀rú wá bá arákùnrin pé àsàrà ìlú ló ń wò òun báyìí anabi Sulaiman jọ bá mi pàṣẹ fún atẹ́gùn bá mi bẹ lọ́hùn pé kí atẹ́gùn gbé mi kúrò níbi báyìí nísinsìnyí kó gbé mi lọ sí ilẹ̀ Sáàmù atẹ́gùn gbé mi kúrò níbi báyìí nísinsìnyí kó gbé mi lọ sí ilẹ̀ Sáàmù anabi dẹ́ bá bẹ lọ́hùn atẹ́gùn gbé lọ sí ilẹ̀ Sáàmù wọ́n ní kò pẹ́ atẹ́gùn gbé lọ tán arákùnrin yẹn tó wá wọlé padà nígbà arákùnrin yẹn wá wọlé arákùnrin yẹn wá wọlé ìyẹn àsàrà ìlú tó gbé aṣọ ó gbé àwọ̀ èèyàn wá ó wá wọlé padà ó wá wọlé wá pé ọkùnrin tó ń wò lákọ̀ọ́kọ́ yẹn kò sí lórí ìjókòó mọ́ anabi Sulaiman wá ń béèrè lọ́wọ́ pé yá mọ́lẹ́kọ̀lẹ̀ mọ́ọ̀tì ìwọ màláìkà tó máa ń pààyàn kí ló dé tó ń wo ìkànnì àwọn sàábé mi báyìí àsàrà ìlú wa sọ fún anabi Sulaiman alayhi salatu wassalam ó sọ fún wípé arákùnrin tí mò ń wò lọ́wọ́ tí mò ń wò lẹ́ẹ̀kan yẹn àsìkò ọjọ́ ọkú ẹ̀ ti pé èyí lọ́jọ́ ọkú ẹ̀ ṣùgbọ́n tó yóò ń lẹ́nu ni wípé ilẹ̀ Ṣáàmù lọ́lọ́run ní kí n lọ pa sí ilẹ̀ Ṣáàmù ibẹ̀ lọ́lọ́run ní kí n pa sí ṣùgbọ́n nígbà tí mo wá rí ń bí báyìí ó yà mí lẹ́nu pé kí ló wá ìlú àìkọ́ ló yẹ kí n pa sí anabi Sulaiman wá sọ fún wípé tọ̀ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ o fún ara rẹ̀ ló ní kí n bóun bẹ lọ́hùn kí ká tó ń bóun lọ sí ilẹ̀ Ṣáàmù ó ti wà nílẹ̀ Ṣáàmù báyìí ni màláìkà ni mo ti wá lọ sílẹ̀ Ṣáàmù ó lọ pa ọkùnrin yẹn ó lọ pa sílẹ̀ Ṣáàmù ó túmọ̀ sí pé ọjọ́ tíyàn bá kú ikú tó máa pààyàn ibi tí wọ́n máa kú sí kò sí nǹkan tó lè yẹ bọ́lọ́run bá fẹ́ mú èèyàn ibi tọ́lọ́run ti máa mú ọjọ́ tó máa mú àsìkò tó máa mú kò sí ẹnìkan tó mọ bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ ṣùgbọ́n kíní kan tí mo mọ̀ tó dájú ni pé ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì àdàbí wáyé pé gbogbo àwọn àáfàá àti sáyédé bá lórúkọ jẹ́ yẹn wọ́n ṣe rí wájú Ọlọ́run tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ níwájú Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ibi tọ́lọ́run máa mú sí ìgbà tọ́lọ́run máa mú àsìkò tọ́lọ́run máa mú indalayi ilé musa ọlọ́run àsìkò yẹn wà ẹ̀yin olùfẹ́ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì báwo ti wà ní ìrìn àjò wa àfàlọ́lọ́run lọ́wọ́ ọlọ́run kò fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ó ti di pé àwọn lọ́ǹtì wa ní airport làwọn báyìí airport làwọn wà báyìí ìrìn àjò tó yá ní gbogbo ìrìnàjò tá a bá ń rìn ọlọ́mọ àti ẹ̀ṣọ́ wa ọlọ́mọ àti àbẹ̀wò nígbẹ̀yìn tí tó máa lọ ó fìlà tí mo dé yìí fìlà yìí ní fìlà infinity jẹ̀dá nínú àwọn olólùfẹ́ ọlọ́run lára wa ni òun ló ní iléeṣẹ́ infinity jẹ̀dá olólù iṣẹ́ wọn wà ní Amẹ́ríkà wọ́n ní ẹ̀ka ní Nàìjíríà wọ́n dẹ̀ ní ẹ̀ka káàkiri ìgbà gbogbo wọn tó bá fẹ́ gbé ẹrù láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà
Place the mask over both your mouth and nose, slipping the elastic band over your head and tightening the strap. Even though oxygen is flowing, the bag may not inflate. Secure your mask before helping others. In the unlikely event oxygen is needed on today's flight, remove any face coverings before putting on your oxygen mask. Tó bá ti pè wọ́n, gbogbo ẹni tó bá fẹ́ gbé ẹrù tí ò ń ṣe ẹrù tí yóò bófin mu o, gbogbo ẹrù tó bá ti bófin mu làwọn máa ń gbé o. Ẹrù tó bá ti bófin mu làwọn máa ń gbé o. Iléeṣẹ́ Infinity Jella sórí +240 374 Iléeṣẹ́ Infinity Jella bákan náà wọ́n ń ṣe promoter fún gbogbo àwọn olórin. Gbogbo àwọn olórin tó wá sí Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ wọn Infinity Jella ló máa ń gbé wọn. Gbogbo àdìsáwò tí wá sí Amẹ́ríkà iléeṣẹ́ Infinity Jella ló ń gbé kiri. So that gbogbo àwọn olórin máa ń gbé wọn, wọ́n dẹ̀ máa ń promote wọn l'Amẹ́ríkà. Bákan náà Infinity Jella náà wọ́n ń ṣètò mọ́tò, wọ́n ń ta mọ́tò ní Nàìjíríà, wọ́n dẹ̀ ń ta mọ́tò l'Amẹ́ríkà. So that ẹ pè iléeṣẹ́ Infinity Jella sí +1 Please help us prepare the cabin for departure by making certain that your seatbelt is securely fastened. 2831 Bring all seat backs and tray tables to their full upright one Infinity position. Jella. Gbogbo ẹrù tó bá fẹ́ gbé láti Nàìjíríà wá sí Amẹ́ríkà, láti Amẹ́ríkà padà sí Nàìjíríà, gbogbo ẹrù tó bá fẹ́ gbé iléeṣẹ́ Infinity Jella má bá yín gbé. Ẹ pè iléeṣẹ́ Infinity Jella lẹ́ẹ̀kan sí. Ibikíbi tó bá wà ní Amẹ́ríkà tó fẹ́ gbé ẹrù lọ sí Nàìjíríà láìrò tó bófin mu ni o fẹ́ gbẹ́rù ni o fẹ́ gbé mọ́tò ni o fẹ́ gbé anything tó bófin mu iléeṣẹ́ Infinity Jella bá yín gbé, tàbí o fẹ́ gbé ẹrù láti Nàìjíríà wá sí Amẹ́ríkà Infinity Jella bá yín gbé pẹ̀lú òkúrọ̀dọ̀ ọlọ́pàá. Infinity Jella bá yín gbé jẹ́tìrì fìlà Infinity Jella. I got messages. Infinity Jella àwọn náà ń ṣe bẹ́ẹ̀ o. So how do I get to you? Wọ́n kó fìlà yìí fún mi ó pọ̀, gbogbo aṣọ tí n bá ti ń wọ̀ ní fìlà yìí bá lọ, aṣọ oríṣiríṣi wọ́n kó oríṣiríṣi kọ́lọ̀ fún mi, white wà, blue wà, red wà, yellow wà, green wà, gbogbo ẹ̀ náà kó fún mi. Iléeṣẹ́ Infinity Jella Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, iléeṣẹ́ Infinity Jella Ọlọ́run má jẹ́ ó dà o, Ọlọ́run má kí lábàá wà pẹ̀lú wọn, Ọlọ́run bá san lẹ́san dáadáa, Ọlọ́run gbẹ̀jẹ̀ wájú Ọlọ́run. Infinity Jella òkè lẹ́wà. Thank you very much. Òkè lẹ́wà, Ọlọ́run má jẹ́ wálẹ̀ láíláí, Ọlọ́run má jẹ́ wálẹ̀ láíláí, Ọlọ́run má jẹ́ wálẹ̀. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwa tó ń fò lọ nìyẹn o.